أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ sí ọ̀dọ̀ Ọlọ́run bá tí ó ṣe wá ní mùsùlùmí òun àlọ́bá tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run kí ó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí a ń tẹ̀lé tó pọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha bi qalbin salim àfẹn tó pàdé Allah pẹ̀lú ọkàn tó làkó níbi ẹbọ ṣíṣe àti ìwà nífàq à ń fi àná Ọlọ́run bẹ̀ lọ́hùn gbogbo àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ní kéwú ẹni tó ti bọ́dì sáré kí a máa nà wọn Ọlọ́run bá ní foríjì wọn àwọn tí wọ́n ń bẹ láyé Ọlọ́run bá ní ṣe dáadáa fún wọn gbogbo àwọn àfáà súnnà káàkiri àgbáyé Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn la hawla wala quwwata illa billahi al-azim. Ní ṣókí ọ̀rọ̀ ní pọ̀ ó náà ní fídíò tí àwọn èèyàn ń gbé káàkiri lórí prógámù Alhaji wa Hamzat Oríyọmí kọ́lọ̀n kó bá ní ṣe dáadáa fún wọn kó sàlékún dáadáa rẹ̀ lórí wọn iléeṣẹ́ Àgídìgbò Ọlọ́run má jẹ́ kó jóná wọlá àdúkàn òṣò rẹ̀ wọlá gbónú la ilaha illallah. Prógámù kan wọ́n ní ṣe ní last week pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ so pé wọ́n gbé àfáà kan pé àfáà yẹn wá ń sọ̀rọ̀ èmi ọmọ ìta gbogbo ìṣẹ̀lẹ̀ ìsìn máa torí mi sábà wọ ọ̀pọ̀lọpọ̀ prógámù so ké àfáà yẹn wá léèyàn lè fi pé òun máa ń fi àmórí fídíò àfáà yẹn pé òun máa ń fi ọtí ìlú sẹ́ wàláyì bó ṣe sọ́nà ní kò wàláyì òun máa ń fọtí ìlú sẹ́ ṣé kó wọn parọ́ ni anáhìrí jumad wọn lọ sọ pé máàdùn ló ń ti jáde so àwọn ò rí eléyìí sí kẹkẹ pé ọjà ó lòun jáde máàdùn nígbà tí ó sọ pé máàdùn yẹn ti kọ́ òun ní fífọtí ìlú sẹ́ so wọn aláwọn èèyàn wá ń gbé káàkiri pé àwọn kan sọ̀rọ̀ pé ẹni ó tó àpé bòmí ni ó tó àpé lè ké omi ni ó wọn ó ti jáde ó wọn ó ti sọ̀rọ̀ lé lórí ó alhamdulillah inú tèmi kọ́kọ́ dùnà yìí pé nígbàtí fídíò yẹn tí wọ́n ní wọ́n àwọn èèyàn gé tí wọ́n ní bẹ́ẹ̀ náà àbíjẹta lèmi náà rí tí wọ́n ní onísì ní Friday tí ń ṣe on the 24 oṣù kẹsàn-án 2021 so nígbàtí wọ́n láwọn èèyàn rí táwọn èèyàn sọ̀rọ̀ inú mi wá dùn pé sí pé Ọlọ́run fi àlùbáríkà sí àlùmádùn lè arọ́bí tó báyìí wọ̀n lé àlùbáríkà ńlá ni o torí pé àwọn èèyàn rí àwọn èèyàn òsì fún nítumọ̀ ó pé gbèrè lélẹ̀ yìí so kódà kọjá pé máàdùn ló ti jáde eléyìí kìí ṣe irú tí wọ́n kọ́ wọn ní máàdùn tó ní òní jí káwọn èèyàn sọ̀rọ̀ torí pé orúkọ rẹ̀ ọ̀sán ju wúrà àti fàdákà lọ bóyá kò yẹ tó sọ̀rọ̀ yẹn pé wọ́n ti yẹ kó ti ṣe kíní kan nígbà tí mo tẹ́ àwọn èèyàn pé mi láwọn pé wọ́n láwọn kan sọ̀rọ̀ ẹ̀ wọ́n láwọn sọ pé ibi mo ní ó yẹ kí wọ́n bá wa dúpẹ́ ni kí àwọn èèyàn ti àárí kẹ́kọ̀ọ́ wọ́n á ka ọ̀rọ̀ rẹ̀ tí kò gbèrè lílé jẹ́ máa dùn bí bó ó fẹ́ kí máa dùn lórúkọ rẹ̀ nìyẹn Ọlọ́run dákun bá ní kẹ́ ọ̀rọ̀ wa ní máa dùn bá ní kẹ́ wọn Ọlọ́run méjì kí máa dùn bàjẹ́ inú mi sì tún dáadé àwọn èèyàn jáde wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ ilé làwọn àfún ní ìtumọ̀ ẹ̀kọ́ lẹ́nu fẹ́ jẹ́ kárí kọ́ ń bẹ̀ wípé wàlẹ́ ọ̀dà kéèyàn ò ní orúkọ rẹ̀ o ọ̀dà kéèyàn ò lórúkọ rẹ̀ gbogbo ayé ti ọ̀kẹ́ máa dùn bá dùn ṣé ti lágbájá báyìí àti jáde lágbájá báyìí tàmẹ̀dù báyìí tí wọ́n kà lọ kẹ́ tí wọ́n ẹ̀ bá lọ ẹni mẹ́rẹ̀ kò lórí pa ṣùgbọ́n tó ẹ báwọn ààyè míì nígbàdé báwọn èèyàn mọ̀ kàkà wèrè tó ṣe báyìí ibi ló ti jáde wèrè tó ṣe báyìí ibi ló ti jáde wèrè tó ṣe báyìí ibi ló ti jáde wèrè tó ṣe báyìí tí wọ́n bá tún wá rí ẹnìkan tí wọ́n bá rẹ́ nìkan tó wá jìyàn rí nírú àwọn àyè bí àwọn yàwọn òkè ó ní wá ti jẹ́ sẹ́ẹ̀rí pé gbígbàdúrà ni ìrònú àkọ́kọ́ nù èsì ọ̀rọ̀ àkọ́kọ́ nù
pé gbígbàdúrà ni torí pé tá bá tó wá lọ wo fídíò yẹn ó kàn jẹ́ pé gbogbo àwọn tí ẹ dúró ti rọ́ lọ́rùn ẹ fi rọ́lẹ̀ a ní ẹjẹ́ á sọ̀rọ̀ ẹ̀sìn fàráyé ẹjẹ́ á sọ̀rọ̀ ẹ̀sìn ẹ ti mọ̀já wá ìjà tí ò lè parẹ́ ni kò sì lè parí òdodo àti irọ́ wallahi àyàfi tẹ́yìn bá gbòdòdó lókù so tẹ́ bá wọ̀rọ̀ ẹni tó sọ ó ní òun fọtí ló sẹ́ wà láyé òun jáde máàdù kò sọ pé máàdù ni ẹ ti kọ́ wa tó sọ pé máàdù ní ẹ ti kọ́ àwọn ní káwọn owó tí ló sí ẹgbẹ̀rẹ̀ ti tọ́yà pàánì fáwọn o ìyẹn ní ọ̀wà kan àwọn àfáwà máàdù wọ́n wà jáde pé ẹgbọ́ ó sílé kí ó tẹ́ dálẹ̀ sí ń tẹ́ ẹ̀kọ́ wọn ní ìbẹ́ ọ̀sọ̀ kébẹ̀ ní àtúkọ́ ó lóun jáde máàdù so tó bá fi lè mánà bí ọlọ́run tó bí waste product sáàsọ pé gbogbo máàdù ní ọ̀dà ni so ìtẹ́ máa fi sọ pé àjúlù ọ̀pọ̀lọpọ̀ nǹkan oríire jáde ń bẹ̀ tó ti bẹ́ẹ̀ àárẹ̀ fáírọ́ọ̀sì kọ̀ọ̀kan náà so ìdàkejì ní ìṣẹ̀lẹ̀ láwọn àyè míì tí wọ́n pẹ̀ tàbá ilé lórí rẹ̀ kẹ́ pé ọwọ́n o in tí ò yá wọn tí wọ́n ń sọ̀rọ̀ náà oríire yẹn pọ̀ táwọn èèyàn bá wá rí orí burúkú kan àbí nǹkan kẹjọ́ àwọn èèyàn ní ìkàkùn òkú ṣùgbọ́n tí ibi tí orí burúkú bá ti pọ̀ tó pé elé onídàrú ọ̀hún olóní kíní ètò ọ̀hún ó ní ẹlẹ́ fi yẹn sí kíní kan elé ó ní ẹlẹ́ ṣe jálàbí elé ní kíní kan tí wọ́n á rí nǹkan tó bá sòtọ́ àwọn òkú èrò ni ó sì bẹ̀ ya ni so ẹ̀ríkì fáìsì fàṣà ní ṣé tí ń ká iná káwọn èèyàn jáde wọn ò lè jáde torí wọ́n mọ máàdù yìí pé orúkọ rẹ̀ ni bóyá kò yẹ tí ń sọ̀rọ̀ wọ́n mọ̀ pé orúkọ rẹ̀ ni so wọ́n yẹ kẹ́lẹ́ mọ̀ yìí pé Ìbàdàn la wá so téèyàn bá sọ̀rọ̀ èsì rẹ̀ ń bẹ́ńlẹ̀ àwọn èèyàn ṣẹ̀ lọ so inú àpò báyìí lọ́wọ́ àtàrà àfìlẹ̀ lọ́wọ́ yìí so àwọn èèyàn ṣe máa jáde pé sẹ́rí o àwọn máàdù ní báyé jẹ́ o àwọn èèyàn tó ń pè mélòó lọ jáde ẹni tó sì jáde ní tó ní 95 alihamdulilayi so mo wà nù máàdù 1995 gẹ́gẹ́ bí student èmi ò rí ẹni rí láyé ó sì lòdù senior wa táàní mọ́ ẹni tó wáyé pé 95 ẹni yẹn senior mi ṣùgbọ́n mi ò rí number 1 nù number 2 wá ni pé àwọn èèyàn tó wá jẹ́ òye wa láwọn ẹtí ẹ tó jọ tí wọ́n jáde táwọn sẹ́ẹ̀tì 95 yẹn wọ́n ní kò sí inú àwọn táwọn jáde ṣùgbọ́n gbogbo eléyàn àníìdí clarification ó wà ń bẹ́ o kò sí ń bẹ́ kódà kọjá kọjáde ń bẹ́ anabi Ọlọ́run ó bí waste product náà anabi Nuhu alayhi salatu wassalam so nígbà tí ń sọ fọ́lọ́n pé sí bí Ọlọ́run tó sọ ni pé ọlá mi ọlára lé mi Ọlọ́run wá ní ọmọ mi ní sí lórí òkè wọ́n tó sọ lẹ́yìn ọmọ innahu amalun ghayru salih waste product tó jáde lára rẹ̀ nu sanabi Ọlọ́run wá sí anabi Ọlọ́run wá dáa ni kò sẹ́dà náà kò sí lè kéwú náà téèyàn bá kọ́ ọmọ tán tí wọ́n bá ti jáde kálukú ti free ṣùgbọ́n àwọn ó gbìyànjú pé nílé kéwú ti wá o kò sí sọ́bjẹ́tì kankan ní mádùlẹ̀ arọ́bí o táwọn èmi lu ọdún 10 níbẹ̀ mo bẹ̀rẹ̀ látàwọn ẹ má bínú àmọ́ tó jó tó fi stọ́ọ̀pù bá wọn bọ́yá àwọn èèyàn ní àwẹ̀ bọ́yá èmi sọ pé àwọn ti flag wọn o torí kọ̀ dá mi lójú so Islam palẹ́kọ̀ọ́ so láti àwọn lè ti dà yìí wa class 1 tó bí dé sọ́pù ṣàdá so ilẹ̀ àwàká ààrí subject tẹ́ ti ń kọ́ àyànrìn ààrí subject tẹ́ ti ń kọ́ wa ní ìkọ̀kúkọ̀ kò sí ń bẹ́ alhamdulillah so tó sì fi dòní kò sí ń bẹ́ kò sí ní wà ń bẹ́ lọ́la bí idnillahi al-wahid al-qahhar àmọ́ ìmọ̀ ń pa ìmọ̀ ìràwọ̀ ìmọ̀ yẹ kádàrà wò mọ́ ọ̀pọ̀ wa ṣẹ̀ríà pọ̀nbélé tó ti yé báyìí èdè Lárúbáwá àti ṣẹ̀ríà ni máa dùn wá lè rí báyìí tọ́mọ ó sì gbọ́yé dáadáa àwa ní sàlàyé fún ọmọ táwọn ẹ̀rì kọ̀ sọ pé máa dùn ní ọlọ́run sọ pé ń gbọ́wọ́ lọ́wọ́ ẹnìkan séwù kan tó máa ń lọ ń bá àwọn àgbàfà kan lọ ń bá ó tó parọ́ mọ́ àwọn bàbá tí a kan bàbá wa kan náà tó máa ń lọ bẹ̀ kò sí tọ́ka àpá gbélé yàn ṣùgbọ́n alihamdulilayi kò sọ pé máa dùn ní ti káwọn kò sí inú ìmọ̀ mahad gbogbo ẹtí wọn béèrè pé ọyẹ kí má dọ̀ sọ̀rọ̀ kọ̀ bó kọ má dùn jẹ náà n tó fi lè bó kọ má dùn jẹ torí ti yín bá pé gbẹ̀yìn tẹ̀ sọ̀rọ̀ torí yín bá pé ni pé n tó fi lè bó kọ má dùn jẹ ni kó ní má dùn ni wọ́n ti kọ́ wa lásìtà lẹ́yìn bí mo sọ ètè ọlọ́run ò ní ká máa sọ yẹn káàkiri so o ti kẹ́kọ̀ọ́ àwa ti kọ́ ọ nílànà òótọ́ ọ̀rọ̀ tó bá sọ pé má dùn ní ẹ ti kọ́ àwọn ọba sílábọ̀ọ̀sì wa jẹ́ nù ìgbà náà ni má dọ̀ wà jáde pé àwọn ọ̀gá wọ́n wà jáde wọ́n sọ pé wá bí sílábọ̀ọ̀sì bí ìsọkúsọ lọ sọ ṣùgbọ́n kọ́ ọba sílábọ̀ọ̀sì wa jẹ́ kọ̀ọ̀ta ní sí méjì má dùn náà sí má dùn ọmọ sọmọ kọ̀ọ̀kan lọ lé rẹ ni ronú ni sí yọ́ ọmọ sọmọ kọ̀ọ̀kan wọ́n ti kálukú ti dọ́mọjọ àti kọ́ lẹ́kọ̀ọ̀ta ó ti lọ so tí wọ́n wá ń kiri ẹ̀ mọ́ máa dùn yìí pé máa dùn ní ẹ ti kọ́ wa àwọn àfáà tó sì kọ́ àti ẹ̀kọ́ ni àwọn àfáà wà jáde kí àbíwèrè mọ́ ni
ara abo ni àmọ́ orí débi kẹ́ tí ń sọ ẹni ó mú ìwé ẹ̀rí rẹ̀ jáde ìwé ẹ̀rí kọ́ jáde máa dùn àní bó ti ẹ̀ jáde ní òtí ẹ̀fẹ́ mọ̀ kọ́ jáde kọ̀ ṣùgbọ́n kọ̀ jáde ìyẹn ti fẹsẹ̀ múlẹ̀ tọ́ra àwọn èèyàn ti wádìí ara abo ni wọ́n lọ sálọ nígbà tí àwọn ẹ̀kọ́ hanrajúmọ́ irú àwọn tó bá ti wá sálọ bá ń fa àbẹ̀ ẹ̀kọ́ bó ṣe ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn tẹ́ ń ṣe fídíà so ọ̀pọ̀lọpọ̀ yín sákúrò ní ike ẹlòmíì rúnmọ́ kò rí ìwé ẹ̀rí gidi gbà jáde láwọn ilé ike ó ti kálukú náà tó lọ bí ilé ike ó náà tó ṣe dáa tó náà so àwọn èèyàn tó rí nǹkan gidi gbà jáde ń bẹ̀ tó ti bẹ́ẹ̀ náà lòdì kẹ́ wọ̀nrán ẹni tí kí ó bá yé tó jókòó sí la tọ́kẹ́kọ̀ọ́ yanjú yọ ọmọ yìí pé ọtí o haramu ni so alhamdulillah tí wọ́n bèèrè ká ẹkí má dọ̀ sọ̀rọ̀ ẹkí má dọ̀ sí gbá ó ní wọn sọ̀rọ̀ yóò má dọ̀ ráyè jáde lórí Facebook aláwọ̀ àǹkọ́ máa ń kí ó lọ so kíkọ́ máa ń kí ó so ń ta bí sí pẹ̀lú nù tó bá gbọ́rọ̀ kan lọ́rọ̀ Mahad ọ lọ sórí Voice of Mahad alhamdulillah kò tí ì pé jẹjọ tí ẹnu sí tó bá wo kútúbà òní èmi àtàwọn àfọwà gan wallahi àti ìrìn àdìsọ́sì lórí ọ̀rọ̀ wọ́n lè mú pẹ̀ ní nǹkan sẹ́ndì kàfíláwọn ìbá pẹ̀lú ṣùgbọ́n kútúbà tó ní lórí ọ̀rọ̀ ọtí ó ní dr wa Dr. Ahmad Ọláìwọlá Abdulsalam tí wọ́n jẹ́ ọmọ bíbí bàbá wa ní Mahad al-Arabi ó ní wọ́n ṣe kútúbà lè lórí gbogbo ẹni tí wọ́n fẹ́ wẹ̀ lọ orí péjì Voice of Mahad wọ́n wá sọ ń bẹ̀ ìdájọ́ ọtí lẹ́yìn ìgbà náà pé ẹni tó jáde o Mahad principle wa máa dùn wọ́n sọ so tó fẹ́ gbọ́ lọ gbọ́ lódìdí bá so nítorí káwọn ọ̀sọ̀ ní òtúbà ní ẹ̀tí sọ pé kò sí tọ́kàn máa dùn gba ilé ṣùgbọ́n nílànà alhamdulillah sunna ni máa dùn gbé lọ́wọ́ tí ó rùjú rárá mẹ́rin kan bá bọ́ ta ó ní wà lẹ́yìn iṣẹ́ yìí ti ń sọ̀rọ̀ wọ́n náà ti ẹ̀wọ̀n máa dùn tó wà lórí fídì náà èèyàn ló ń jáde máa dùn yà máa sí wà lẹ́yìn òun lọ tí ó lóun lò ìgbésí ayé tí ẹnu kọ̀ọ̀kan wa náà ó lóun lò wọ́n èèmọ̀ yẹn sí ìgbésí ayé yẹn tí wọ́n náà bá bọ́ tọ́tọ́ bá ní ọfẹ́ máa ṣe mọ́lúdí o wà láì ní ẹkọ̀ olébọ̀ ọjà ṣùgbọ́n mọ́ pè lẹ́sìn fún wa ibi tí wà láwọ́ nù tó bá ní wọ́n fẹ́ máa ṣe mọ́lúdí ìgbésí ayé tiẹ̀ ṣùgbọ́n kí ìṣẹ́sìn wà láì ẹ bá wọ́ta tí bá ń bọ́ ń sọ pé ẹ wá gbọ́dọ̀ tí lágbẹ́já sọ nígbà tí wọ́n rán ọ sí mi nígbà tí ṣe wọ́n ní nǹkan sí ṣùgbọ́n tó bá ti lè só mẹ́sìn àjà so ìgbésí ayé arákùnrin o lọ sọ ó ní òun fọtí lọ sẹ́ ìgbésí ayé rẹ̀ ọ̀pọ̀ wa ẹ̀rí pé alájọ́ orí yọmí gan sọ́ọ̀kì pé alájọ́ orí yọmí gan pẹ̀lú táwọn bá sọ̀rọ̀ ọ̀gbádùn ẹni tí ó àgbádùn náà àwọn ajáde lórí pé ẹgbọ́ lágbájá wèrè ó di púpọ̀ náà nígbà wèrè bá wọnú ilé ìwẹ̀ tó kásọ èèyàn so èèyàn náà wà ló wọ́n máa ń lé lọ ó fi lójọ kásọ lọ ni tọ́ba ń lé lọ wèrè ó di púpọ̀ náà àwọn èèyàn já sí lọ́rùn bá ń tà ń kọjá ṣùgbọ́n ẹ̀kọ́ tí mo kàn fẹ́ fàjọ tó jẹ́ kódà tó jẹ́ kí n ṣe fídíò yìí ni pé n tó jẹ́ kí n ṣe fídíò yìí pé wà láì inú tèmi kẹ́ dùn gbà náà yẹn sọ pé ẹ̀hún ló làwọn èèyàn wá sọ̀rọ̀ wọn ẹ̀ṣẹ̀ pé kanáà náà wọ́n má dùn sọ pé kí ní kẹ́ olóhùn pé àṣẹ pé orúkọ rere ọ̀sán ju wúrà àti fàdákà lọ wà láì tó jẹ́ jáde nù pé ṣé kó kọ́ má dùn tiẹ̀ dá ọ́ tó báyìí Allahu Akbar àwọn èèyàn wá rí fáírọ̀sì ẹ̀rọ kan wò sí lè sọ̀rọ̀ torí ẹ̀ ti mọ̀ pé wèrè lélẹ́yìí waste product inú oko ọlọ́run bá ní kí bàbá máa do torí pé gbogbo ayé máa tí àbá dúró lórí bọ́ ọwọ́ náà bàdà tó béèrè kálukú mọ̀ pé abẹ́lé wọ́n wọ ayé mọ́ṣẹ̀ rí àrí wọ́n wọ ayé mọ́ṣúlẹ̀ rí so n tó ọmọ àdùn bọ́ wá ṣe ọ́ dá sí ìgbésí ayé tiẹ̀ ọmọ àdùn tí ọba ti tẹ̀lé lánàá tànà bí ọmọ àlè má dùn àwọn afáwà ní mọ̀ sọ ẹ̀ tó lọ gbọ́ kútúbà àwọn afáwà ìṣẹ̀ṣẹ̀ jáde wọn ní tí bàbá wa fi arẹ́ lórí ni pé ọlọ́run wí báyìí ànábì wí báyìí ọmọ àdùn tó bá ti wáyé kó kì í sára wa àwọn dìzó rẹ̀ kì í sára wa so ti gbọ́ ọ̀sẹ̀ fẹ́ mọ̀ stand Mahad ti jáde ti pẹ́ lórí eléyìn ọ̀nà pé ọlọ́run wí báyìí ànábì wí báyìí ọmọ Mahad ò sì gbọ́dọ̀ bú àwọn àgbàlagbà èébú ni pé ọkọ̀ orí yín dàrú ṣùgbọ́n wọn ò sọ pé ọmọ Mahad gbọ́dọ̀ sọ òótọ́ ọ̀rọ̀ ọmọ Mahad gbọ́dọ̀ máa bú àwọn àgbàlagbà òdòdó ọmọ Mahad tí wọ́n sọ pé orí àní sọ bẹ́ẹ̀ fáwọn àgbàlagbà gbogbo àwọn àgbàlagbà tó ti lọ wọn ti bá ti ń lọ so ṣùgbọ́n àwọn tó kù láyé tó wọn fẹ́ máa lọ́n tó ń ṣe mẹ́sìn tó bá jẹ́ pé gbèsè ayé ara tiẹ̀ kò sí tọ́kàn wà á lè gbọ́rọ̀ rẹ sórí kìnnìún náà pé tó wá gbọ́n tí lágbájá sọ ó tún ti fẹ́ yàwó kan ó kí lọ́kàn mi àti pé ó fẹ́ yàwó sọ pé lẹ́sìn fún mi ń tọ́ ọba lọ́mẹ́sìn yẹn gẹ́gẹ́ làwọn fẹ́ yanjú ẹ wá máa tẹ́sọ́lẹ̀ àní níbo ṣé aṣọ táwọn yẹn fẹ́ rán ni àbẹ́wò ká tẹ́sọ́lẹ̀ kàmọ́dáde ká máa wá pariwo léra lórí mẹ́rin wà nú ẹ̀sìn ń tọ́kàn wà nú ìgbésí ayé ọ̀kan wa
ọba àwọn wàkísà àdúgbò ní tọ́lẹ́ máa wọ̀lẹ̀ wúnú kọ́ ọwọ́ sọ́ọ̀sì blue sí bí sọ́ọ̀sì rẹ́dì face cap sókè tẹ̀sùbá bíi 17 tọ́ ọba ti sọ pé ara tí yóò fi di wà líyọ̀ ọlọ́run ni tọ́wọ́ lára tí yóò fi di wà líyọ̀ ọlọ́run àwọn sọ pé wà ń bí ìsọkúsọ ni ọ̀ ń sọ ọ́ hello náà mo lórí program ni o ok ó tẹ̀ tí ọ̀rọ̀ àpò ti ṣe so mo rò pé data ń bírèkì ní tẹ́lẹ̀ so yọ etí short kìíní tàà kan fẹ́ sọnù lórí ọ̀rọ̀ al-Mahad al-Arabi and Nigeria so ẹni tí ó sọ̀rọ̀ tó ní wà lẹ́yìn òun fọ́ tí irú sẹ́ alájọ́ orí ọlọ́run sáà ti gan ọmọ yìí pé alhamdulillah pé ilé kí àwọn ní Mahad so ilé kí alùbáríkà ní ẹ̀rọ̀kọ́ yàrá gẹ́rẹ́ ní pé so kí lẹ́nu kọ́ àwọn ajáde sí so inú mi wá dúpọ̀ àwọn ìbùtí ẹ̀ jáde tó ní ọmọ ìpò oríire ní jáde máa ẹjọ́ kálukú ẹ lọ bíúdì ilé ike oyin táwọn èèyàn bá rí fáírọ́ọ̀sì káwọn èèyàn nílò mọ́lé ike oyin bá ti mọ̀ tó dáadáa ní jáde ńbẹ̀ wọ́n máa ka àwọn èèyàn lọ wọ́n máa ka gbogbo àwọn àgbààgbà àfà so lóríṣiríṣi gbogbo àwọn tí mo fẹ́ ka ẹni tó bá jẹ́ 419 nù wọn ẹni tó bá polówó ògùn nù wọn ẹ mẹ́ńṣàn rẹ̀ nínú àwọn tí mo fẹ́ máa ka nínú ọmọ máa dùn kẹ́ máa wọlé wọ́n náà wàá máa ka àwọn tí yín kẹ́wọ́n tí ń dálẹ̀ láwùjọ. bàbá wa Sheikh Abdul Wahab Ahmad Bayo ọ̀gọ̀rọ̀ wa lè mọ́mọ́ wọn kí máa dá ọkọ̀ wa bàbá wa Lágbéni nínú ọmọ máa dùn ní wa ọ̀yá so bàbá wa Isa Akindele bàbá wa Sheikh Adiyatullah tí wọ́n tún fún ẹ ní tí wọ́n ọ̀nà wọn ní Ọ̀ṣun state lórí ní ọ̀sẹ̀ tá a wà yìí pé nígbà Ọ̀ṣun ń ṣe anniversary 20 years anniversary wọn pé inú àgbà olùgbìyànjú sẹ́sìn bàbá wa Sheikh Adiyatullah hafizahullah ọlọ́run jẹ́ àríwọ̀n pẹ́ so Dhikrlahi Shafi bàbá wa Dhikrlahi Shafi àwọn adùn ní bóyá ọmọ kí lórúkọ bàbá wa Alhaji Ahmad Tihami bàbá wa ní Madu Najjar bàbá wa Abdulwahid ilé ike tí wọ́n jàrànjàràn báyìí ni so ó tún pọ̀ lẹ̀ àwọn bàbá wọn tí mo lè mọ́ràn tí orúkọ wọ́n pọ̀ bá wọn o kí n tún wá bọ́ sórí àwọn míì Dr. Fadil Al-Imam inú àwọn ọmọ Madu ní wà Dr. Abdelil Alágùnfan inú àwọn mọ̀ ń ka tíntìntì ní o pé bóyá àwọn tá a lè máa rí lórí social media Ustaz wa Suleiman Muhammad Awwal Amubiyaya inú àwọn Madu ní wà àwọn irú sọ́rọ̀ àwọn bóyá tí mo tẹ̀tọ̀ dákọ̀ àwọn ń díje máa dùn tó di kọ́ tẹ̀jẹ̀ tó mí so inú wọn ní wà so Ustaz wa Abdurrahman Muhammad Awwal inú wọn ní wà Ustaz wa Ismail Shawkani inú wọn ní wà so bam lọ nínú àwọn tá a tó dámọ̀ lórí social media mo tó ń dákọ̀ wọn o táàtì ẹ̀mọ́ ti gbọ́ wà sí wọn kan sí kejì lórí social media gbogbo àwọn tí mo wá ń dákọ̀ ẹ̀ so wọ́n ní sẹ́ Sulaiman Afọlábí ìmáàmù tẹ̀blígì Ìbàdàn ọmọ Madu ni wọ́n so àìmọye sẹ̀mí mélòó lèmi ti ẹ̀dá mọ́ ọmọ tó lèmi Madu ọmọ àwọn ìsàkúnwẹ̀rẹ̀ làwa so àìmọye àwọn ìmáàmù ìlú ìmáàmù Àkúrẹ́ ìmáàmù Kírun ó gba àwọn ìmáàmù la àwọn gbọ́n tí wọ́n dápọ̀ ìtàlẹ̀ gbọ́ pé ó ní ẹ̀kọ̀kọ́ jẹ́yàn ní kẹ́ tó jẹ́yàn ta lọ gbọ́ pé ó ní gbogbo ajálàbírí gbogbo àwọn oríṣiríṣi so láwọn bàbá tí yàn ò tẹ èèyàn lè máa rántí so wọ́n kàn fi sọ pé ṣé omi ìdínà Gani Bello tó di kọ́ ọmọ máa dùn ní so gbogbo àwọn ẹsẹ̀ ńláńlá tó tọwọ́ ẹ̀wà ìjáde mi tàbá wá rẹ̀ nìkan péré kámọ̀tì ẹ̀ tí sọ awẹ́rẹ́ o àwẹ́rẹ́ báyìí kámọ̀tì sọ wá o kámọ̀tì máa sọ irú àwa ẹ̀ kámọ̀tì máa sọ irú nàkíbìlà abroad kámọ̀tì so bẹ́ẹ̀ lọ láwa ta tó jẹ́ sàkúnrin ní táwọn tí àwọn ọmọ kí ó làwọn tàbí ẹ̀sẹ̀ ń gbóòórùn kí ó bọ̀ ẹ wá wo àwọn ẹ̀mí àwọn àfà lọ káàkiri kódà béèyàn tó gbé súnà lọ́wọ́ mú níbàdàn yìí o tó bá dúró súnà o tí ó bá jẹ́ pé ọmọ Madu direct ni yóò jẹ́ pé tí ó kọ́ ọmọ Madu ni jẹ́ tó jọ sí òun yàwó mẹ́ta àfá òun yàwó mẹ́ta
ọmọ máa dùn ní ìsásùwà sákọ́fí wọ́n pè mí náà so ìsásùwà Abdulrasheed tí a nílé kí ó níyà wọ́n pè mí náà àfáàtò sí kò yáwó mẹ́ta kí ó nù ìgbà tẹ́mi wà ní class 2 ní máa dùn là ń wà ní final class so tí a wà ní final class so ó fi hàn pé ó yáwó mẹ́ta ọmọ máa dùn òtún tán so bó sì wà máa ká dáadáa lọ so lóríṣiríṣi so kọ́ ẹnìkan wá bọ́ta kọ́ ní òun fọ́tí ló sẹ́ aláhẹ̀rí bí máa wàláì òun fọ́tí ló sẹ́ ó lóun fọ́tí ló sẹ́ kọ̀ sọ pé káwọn máa dùn náà so nídìí ilé ọ̀rọ̀ sókítì mi gbẹ̀rẹ̀ sọ ní pé ìmí ò á sì àmà wọ́n sọ̀rọ̀ òkèké la fẹ́ sọ ní lórí ṣé ọgbọ́n lẹ́nu wa ní máa dùn pé ọtí lílò dáa ni aráàmù lọtí àìsí ìlò sẹ́ máa dùn àìsí gálábì àánú sínú sọ́bjẹ́tì wa ok tààrà fẹ́ dánù ṣé ọ̀rọ̀ ń bọ́ ti ẹ̀bà láàkà mi tí ó kẹ́yìn kú ní pé ẹ̀dẹ́kùnbù láti fẹ́ tó kọ wá sí náà ó sì jẹ́ pé waste product àwọn táwọn èèyàn ń kira wọn kàn wá tó ti bẹ́ẹ̀ máàdùn títí wá ṣe kútúbà ọ ní voice of man kútúbà nù máàdùn ọgbà máàdùn gẹ́gẹ́ lónìí ọwọ́ gbilé gbogbo táwọn èèyàn ń kira wọn mẹ́yìn ní nǹkan burúkú tó sọ pé àwọn èèyàn sọ̀rọ̀ lé lórí wọn wáyìí táwọn àfáà yóò fi lè ṣe kútúbà bó tiẹ̀ ṣe kútúbà jímọ̀ bó tiẹ̀ ṣe yípa ẹ̀ ṣe bẹ́ẹ̀ àfikún tó máa wọ́nà kan láti báàkì aburú ní tí òjò kọ́ dá mọ́nù náà kò yọ gbogbo àwọn aburú táwọn èèyàn sọ bí kò ní ẹlẹ́sọ̀gùn ẹlẹ́sẹ̀gbá ẹlẹ́sàwó ẹlẹ́sẹ̀gálàbí ìyàrin títẹ̀ ànábí ọlọ́nkà lọ́tẹ̀ kìríkẹ́ ẹ̀yin náà lẹ́bọ̀ tàlẹ́mọ̀ dìfẹ́ǹdì ìsọkúsọ tí ẹ bá sọ inú yín náà lẹ́ti mọ́ rí ẹtọ́lọ́lọ́n gẹ́ mánéjì ayé ni wọ́n fọgbọ́n sí ni ok sọmọ máa dìlẹ́ tọ́sọ ni ìbára yín tí ọba kìyìn kan lù yín yóò kìyìn kan lékè wí ẹnìkan kò ní bọ́ta ọwọ́ láwọn èèyàn bọ́ta wọ́n ní ṣé wa Mustapha Abdulgafar bàbá ní Lẹ́kì wọn lọ́wọ́ máa dùn ní àlẹ́ mélòó máa fẹ́ mọ̀ àwọn sàkúnwé ni lọ́nlọ́ so ẹ wà lọ wá ẹ lọ wá wọn tó jẹ́ pé àwọn tí ń sọkúsọ nù yín pé kí ló dé ẹ̀yin náà ẹ pẹ́ra yín ẹ pẹ́ kíní ká àtìdọ́fín nù yín òru àtìdọ́fín nù yín ẹ pé kí a bá sọ̀rọ̀ pé kí ló dé bí lọ́ọ́ bá sọ orí burúkú ọ̀rọ̀ ní ọ̀dọ̀ àwọn òkè ká ọwọ́ àwọn òpé torí pé ẹnìkan fẹ́ sórí burúkú ọ̀rọ̀ but ọ wá fẹ́ kiri ẹ̀mù má dùn kó kiri ẹ̀mù má dùn kó sókè má dùn náà ti kọ́ ọ̀nà so kí àǹtí àtàwà bọ́ta tátùn àmọ́ wá fún ní popularity so kìí ṣe wá wájú ọmọ àbí ṣe bínú Ìbàdàn ló ń wá kìí ṣe wá àwọ̀ ọ̀dà mà kìí wá kìí yọjú ó náà ti mọ̀ pé òun ò lè gbérù nǹkan bá ń dún yọ gbọ́ pírí ọ̀rọ̀ pé ojú ẹsẹ̀ wọn ó dì sóònù rẹ̀ so àwọn gbogbo ọmọ kí ó má dùn tọba ní súnà o àwọn tó fọ́ súnà kanú ìlú tá a wà yìí tí wọ́n fọ́ súnà kanú ìlú tá a wà yìí ọwọ́ àbáwá má dùn ni wọ́n ń tẹ̀ káàkiri gbogbo àwọn àgbà súnà ọba ìlú àbáwá díẹ̀tùlá gbogbo àwọn àgbà súnà nù ṣéwì sákíndélé gbogbo àwọn àbá nù ṣéwì Abdulwahid gbogbo wọn pátá inú sí ọwọ́ bàbá Mahadi ni ṣéwì Ahmad Tihani àti bẹ́ẹ̀ gbogbo bàbá so tó jẹ́ pé súnà wọn gbámú wọn ò sì yẹ wọn ògbò lórí ẹ̀ so alhamdulillah so in tí ó jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ni pé àwọn èèyàn ti mọ̀ yìí pé ẹni tó sọ̀rọ̀ nǹkan ṣe ni ẹnìkan tó wá sọ pé full program gẹ wọ́n nígbà tó parí so tó parí wọ́n ní ó tó ń béèrè owó ọkọ̀ ẹ̀fẹ́ mi lé owó ọkọ̀ ẹni pé kọ̀nà má gẹ́gẹ́ sí béèrè ìbéèrè ti ń dá lọ so ẹ̀fẹ́ mi lé owó ọkọ̀ ẹ̀sìn kìíní kan ẹ̀hẹ́n so ṣé ẹni tí ó wà normal láwọn àwọn bá sọ̀rọ̀ ẹ̀yin náà ní kẹjọ bára ń sọ̀rọ̀ ẹ̀ ti wọ́n mọ́dọ̀ kẹwọ́n kódà wà láì mọ ẹlòmíì tó jẹ́ pé ọgbà má dùn kọjá ṣùgbọ́n kò ní fẹ́ kiri ẹ̀mí má dùn níbo tí mo kò ń bídí àlù níbi tọ́lọ̀ tó sọ̀rọ̀ fún má dùn jù wà láì kò fẹ́ kiri ẹ̀mí ẹlòmíì ò ní fẹ́ kiri ẹ̀mí má dùn tọ́wọ́ ti rẹ́ tí ò fẹ́ kiri ẹ̀mí má dùn ọfẹ́ ẹsẹ̀ bídí àlù àwọn aláǹdà wọn bídí àlù wa wà láì ṣùgbọ́n lọ́wọ́ òjò wọn hàn iná wọn parẹ́ sórí gbogbo ibi tó bá tó bá ti rán má dùn tó gbé bídí àlù lọ ọmọ àlè má dùn ní ebi kọ́ ọmọ sọ àwọn àfáwọn ní ẹ̀ńsọ́ tipẹ́tipẹ́ tí wọ́n máa dùn gan ti sọ àbá ti sọ orí súnà kìtàbù àti súnà làwọn dúró lórí ẹni tó àti àti tó yàtọ̀ àwọn máa dùn ọ̀gbọ́dọ̀ bá ń di àsàlátù pé ń dá àsàlátù sunday ilẹ̀ irọ́ ni òun lọ dálẹ̀ kọ́ gbọ́dọ̀ kiri ẹ̀ máa dùn pé tí wọ́n kọ̀ ní ọ̀pọ̀ máa dùn bẹ́ẹ̀ à ń bèrè kí wọ́n kọ́ jalabi sọ́wọ́ jalabi lọ́wọ́ bàbá ni sọ́ba fífọ́ tí lóṣẹ́ lọ́wọ́ bàbá ni sọ́ba sóògùn lọ́wọ́ bàbá ni ń jẹ́ ọba so ọmọ àlè nu so ní tí kálukú lè wùwà tó wo àìmọye nǹkan tí kálukú ó ṣe individually ṣùgbọ́n má lọ́wọ́ máa
nse so nkan is those to lo ma dùn nti nba bota ti nba ni ehin che ko mi ma dùn ni aha nlo le so pe se ti gbo so pe nte ko no se nte ko ni o so and why is that one si o de se ko ka ma so la se nso ni o si fi doran abi ko doran na nga ta ni bebu ṣùgbọ́n ta yo ka ke ebu èmi ko mo so to ba ti ko la lo ba man sabba ashabi fa alayhi lanatullah anabi le ba busa bi mi ka da fún ide de gbonu ngba ti nda wo la mo wa fi o ko baba to ba wo si pe but baba lágbájá ma bu ko da fún nanu kini kan na ma bu ma ba ko to ba wo si ṣùgbọ́n man anybody sabba ashabi to ba ile ba sahabi mi o fa alayhi lanatullah anabi ni igbegina si ki Ọlọ́run ko ma ba wal malaika àti ta malaika wọ́n ba wọ́n leke wan nasi àti jimani àti gbo àwọn tó bá me pe ise so Ọlọ́run ko sanu wa afa ti nfo ti lu se Ọlọ́run ola àdánwò ti ẹ no ede wa ko ma la àdánwò ti ẹ so àdánwò ti ẹ no olulu fi lo ko so pesin ni tó bá bota ni stola re sin lo wa ìyẹn la wo bota si ama bota si gbèsè ayé rẹ̀ olulu lo nǹkan lo ki ante mi kálukú lè níbi tó kù sí ṣùgbọ́n ibi tó kù sí yẹn má so mẹ́sìn tí ó bá yọ ẹ̀yìn bídíà tí ó bá yọ má so mẹ́sìn ẹnìkan ní Imam Àkúrẹ́ Imam Àkúrẹ́ tẹ̀ ń dákọ̀ wọn ní ọmọ márùn ní mo ti dákọ̀ wọn kódà méjì jọ làwọn àti sọ́ọ̀sù wa ń bí ẹyá Imam Àkúrẹ́ so kódà ẹni wọn ní bàbá márùn ní agbé kó tún lè bá a mọ̀ so ṣé wọn wá sí fi yẹn gan ọgbọ́pẹ́ ṣe rárá wo ìdàgbàsókè tí ń bá ẹ̀sìn láyé wọn alhamdulillah so táwà bá ní máa dùn so in tó bá kálukú bá ṣe ní ìgbésí ayé rẹ̀ onú ṣe ṣùgbọ́n máa dùn pọ́pọ̀ tọ́wà mọ́ constitution máa dùn ní pé al-kitab wa sunnah tó àti ọmọ kí ó tó ṣe nǹkan mí ó lọ́dá sí constitution máa dùn al-kitab wa sunnah ọmọ kí ó tó bá wá ṣe nǹkan mí ó lọ́dá sí kò ní ìdí pé máa dùn sọ ìyẹn lè bí waste product náà wọ́n bèèrè wọ́n tẹ́ ẹ̀yin lẹ́tùn ayé ṣe yóò bá ní ẹ̀bò léwẹ́ níbi olóhun fún sí ọ̀dá kí ló táwọn èèyàn fi ń jáde léyìn lórí sẹ́ẹ̀sọ́ dáadáa jáde ní Ọlọ́run ṣàánú wa o má dùn Ọlọ́run ìjọba jẹ́ gbogbo ilé kí ẹ̀sìn tí wọ́n ń kọ́mọ ní al-kitabu wa sunnah Ọlọ́run ìjọba jẹ́ gbogbo ilé kí ó tó jẹ́ pé wọn kọ́mọ ní nǹkan gidi yẹrin títẹ̀ ìsọkúsọ bí kí wọ́n máa ṣàgùn síra wọn làwọn máa ń kọ́ bẹ̀ Ọlọ́run ìwọ lọ́ba tó máa ń tó nǹkan ṣe kò sí tó lè yí padà láàrin ìṣẹ́jú ń padé ìwọ ló yí ẹ̀wọ̀n padà táwọn èèyàn plan fún àfábìlì Hakeem Kutubi ó sì sọ di Mẹ́kà Ọlọ́run bá ní wọ́n sọ àwọn náà dè yẹn rí àwọn ògbèrúkú wọn kú àbèrúkú tí wọ́n bàjẹ́ náà wá pàdé àṣẹ dáadáa síra wa ṣùgbọ́n bí ta ti ń jà náà ọ̀rọ̀ gbèsè ayé kálukú ọ̀kan wa tó ọba ti lọ gbèsè ayé ẹ̀mẹ́sìn ìwọ ọba tó change ọ̀rọ̀ àfáà Kutubi tó tọ́nà ẹ̀ padà táyé ti ròyìn pé àyọ́ lọ ẹ̀wọ̀n ọwọ́ adì ẹni yìí ọdẹ ni ẹ̀yẹ látara kó dúró ti òdodo Ọlọ́run ọlágbára kọ́ bá ní change àwọn ẹni náà Ọlọ́run bá ní change wọn wọlá tó kàn so rẹ wọlá gbọ́dọ̀ la ilaha illallah nínú nǹkan tá a tó lè máa gbẹ́rọ̀ nípa wọ́n bá tó ṣe báyìí agbára rẹ ló fi ṣe báyìí náà kì í ṣe bá àfọlá rẹ tọrọ bá wọ́n bá tó change ẹ̀wọ̀n tọ́ta pété pèrò kalẹ̀ fún Kutubi kí wọ́n kà bọ̀ bẹ́ẹ̀ lásán ló kù ọwá wò pé ìwọ mọ̀lá lágbára ìwọ ni number 1 ní gbogbo ayé àtọ̀run kò sẹ́ni náà ó ní gbákejì kò sí number 2 a ń bèèrè pé number 3 ọwà ìwọ nìkan ni àwọn èèyàn mọ̀ láwọn mọ́yàn àwọn number 1 ní kìníkan àwọn ọmọ gbá ṣùgbọ́n wọ́n 1 rẹ̀ ò ní 2 kò sàmúbá lẹ́gbẹ̀ẹ́ mọ́ bá dá mẹ́rin ọkà sọ kókó rí bẹ́ẹ̀ yóò sì rí bẹ́ẹ̀ náà ni ọlágbára àti change àwọn ẹni Ọlọ́run gbogbo lè kí ó tí a ń kọ́ ogun bẹ́ẹ̀ tí a ń kọ́ náà ní ibú tí a ń kọ́ yanrìn Ọlọ́run bá ní change ẹ ibi tí a ti wá ń ṣe dáadáa Ọlọ́run mẹ́jọ padà yí padà sáyé dáhùn tó lówó tó lè change ẹ àwa tá à ń dúró lórí ara ẹni ká máa bẹ̀rù ká sì má fẹ́ ni tí ń ṣe wọ́nàwọ́nà ẹ má fi ṣe yẹ̀yẹ́ ẹ láníyàn pé ẹ fẹ́ tún ṣe ni kì í ṣe pé ẹ fẹ́ fi ṣẹ̀sìn tẹ́ ẹ bá láníyàn pé ẹ fẹ́ fi yàn ṣẹ̀sìn ẹ̀yin lẹ́ padà ṣẹ̀sìn ìyìn láníyàn pé ẹ fẹ́ fi yàn ṣẹ̀sìn Ọlọ́run bá ní tún ṣe mọ́jáwà náà wáyé padà sáìdá wọlé àjọ kan sọ rẹ̀ bàbá wa ní mahadul arabi Ọlọ́run bá ní kẹwọn sàárì wọn bá ní sọ ní rọ́dọ̀ tá min riyadil janna wala taj'alhu hufratan min hufarin nar bi rahmatika ya arhamar rahimin wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallama tasliman kathira subhanaka wa bihamdik
ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.